Gbẹgẹdẹ-gbiná o. Olùdarí àgbà ní ilé ìwòsàn kan ó ti kó sọ́wọ́ ọlọ́pàá látàrí ẹ̀sùn wípé ó ń ta ẹ̀yà ara ọmọ ènìyàn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ti fi ojú ọ̀daràn ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní agbègbè Kayama látàrí ìpànìyàn àti yíyọ ẹ̀yà ara ènìyàn. Ìròyìn sọ wípé ní ọdún tó kọjá, àwọn aláṣẹ rí òkú obìnrin méjì tó ti jẹrà tí wọ́n sì ti ń wá wọn fún ọjọ́ pípẹ́. Wọ́n sì fi ẹ̀sùn kan olùdarí ilé ìwòsàn náà wípé òun ló pa wọ́n tó sì ṣí wọ́n sí ibojì ìkọ̀kọ̀ tó wà ní ọ́fíìsì rẹ̀. Níbi tí àṣírí dókítà náà ti tú ni awakọ̀ kan tí wọ́n sọ wípé ó pa tí wọ́n sì fẹ̀sùn kàn án. Awakọ̀ náà ní orúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel Yobo. Wọ́n ní wípé ní ìpínlẹ̀ Edo ló ti pa Emmanuel tó sì ju òkú rẹ̀ sí ìlú Otuvure ní òpópónà Benin sí Èkó tó sì sá lọ. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara Paul Uzama ó sọ̀rọ̀ náà nígbà tó ń fi ojú afurasí ẹni ọdún mẹ́rìndínlógójì náà hàn ní àgọ́ wọn ní ogúnjọ́ oṣù kejì wípé iléeṣẹ́ àwọn ṣe iṣẹ́ gidigidi láti fi òfin mú àwọn ọmọ ẹgbẹ́ ikọ̀ dókítà náà tí wọ́n jọ pawọ́pọ̀ fẹ̀sùn kàn wọ́n. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ṣe sọ, àfúrásì náà máa ń fún àwọn tó fẹ́ lò lọ́rùn tí ọ̀pọ̀lọpọ̀ wọn yóò sì jẹ́ obìnrin. Kọmíṣánná ọlọ́pàá Paul Udama fi kún un wípé wọ́n fi ẹ̀sùn kan afurasí ọ̀hún pé ó máa ń pa àwọn ènìyàn tí yóò sì tún sin wọ́n, bẹ́ẹ̀ sì ni ó máa ń yọ ẹ̀yà ara wọn tà. Ọ̀gbẹ́ni Udama ó tún fi kún un pé afurasí ọ̀hún ti kọ́kọ́ pa àwọn kan ní ìpínlẹ̀ Edo kó tó pa títí ìpínlẹ̀ Kwara tó jẹ́ obìnrin kí òkété rẹ̀ tó bórù. Orúkọ àwọn ènìyàn tí wọ́n sọ wípé dókítà ọ̀hún ti gbẹ̀mí lọ́rùn wọn ni Ọlánìpẹ̀kun Ìfẹ́olúwa Ìbùkún, Nafisat Halidu Abubakar, Malam Abubakar àti obìnrin kan tí wọn kò mọ orúkọ rẹ̀. Lásìkò tí wọ́n ń fi ojú àwọn afurasí ọ̀daràn náà hàn lágọ̀ọ́ ọlọ́pàá, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ṣàlàyé bí afurasí dókítà náà ṣe ṣe àwọn iṣẹ́ láabi rẹ̀. Ó jẹ́wọ́ pé lóòótọ́ ni òun ń pa àwọn ènìyàn, ó sì sọ lóríṣiríṣi bó ṣe máa ń ṣe wọ́n. Ó ní òun fi olùgbòǹgbò lu ẹnìkan lórí tí òun sì yọ nǹkan tóun fẹ́ lò lára rẹ̀ kó tó di wípé òun sọ sínú igbó Alápá ní ìpínlẹ̀ Kwara. Bákan náà ló tún jẹ́wọ́ pé òun ti ṣáájú fi oògùn oorun kun Malam Abubakar kan kó tó di wípé òun gba ẹ̀mí lọ́rùn rẹ̀. Ó ní lóòótọ́ ni òun pa Nafisa Halidu tó sì ń kà bòròbòrò ní ọgbà àwọn ọlọ́pàá. Ó ní púpọ̀ nínú àwọn tí òun máa ń gbẹ̀mí lọ́rùn wọ̀nyí, òun á máa fi oògùn oorun sínú nǹkan tí òun ó fún wọn, tí wọ́n bá sì ti sùn tán òun ó sì ṣiṣẹ́ láabi tí òun fẹ́ ṣe. Ọ̀gá ọlọ́pàá ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn yóò ṣiṣẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ láti lè fi síkùn òfin mú àwọn kọ̀lọ̀rọ̀sí tí wọ́n jọ ń pawọ́pọ̀ ṣiṣẹ́ àti dókítà náà, nítorí wípé wọn ì tí ì rí àwọn yòókù mú. Kí Ọlọ́run máa ṣàánú gbogbo abiyamọ o. Gbẹgẹdẹ-gbiná o. Olùdarí àgbà ilé ìwòsàn kan ó kó sọ́wọ́ ọlọ́pàá látàrí ẹ̀sùn wípé ó ń ta ẹ̀yà ara ọmọ ènìyàn. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tèmi dá ẹ lọ́wọ́ rárá nítorí tèmi ẹ bá subscribe.